ẹja kọ́mọ wa o ọmọ wa ọmọ ẹkùn ọmọ olókè mọ̀lété òkè kì í wo gbérí o kò dàbí ẹyẹ. Èkìtì kété la mi rè o Èkìtì kété la mi rè o ilé ọmọ wa ọmọ ẹkùn Èkìtì kété la mi rè o. Ìbà ló ní orí mi àfiré àníbà ló ní orí mi àfiré lónìí máa kọ́rí bàbá ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ọba tó ní ìhùnmọ́ ọbẹ̀ o bí bẹ́ẹ̀ ti ń bẹ́ àjọkẹ́ mo níbo ló wà dálé níná àlódìlé ayamọ́lùgà òdìlé Mopélọ́lá òdìlé Kíkẹ́ lọ́mọ òdìlé Adérónkẹ́ o tí ń sọdún lónìí o. Adérónkẹ́ kú ọdún ẹ̀bá ń kọ́dún máràdún àrẹwà lóbìnrin eyín fúnjò owó eyín mẹ́nugún ẹ̀bá ń kápọ́n bẹ́pọ̀ rẹ tí ń sọdún lónìí o. Mopélọ́lá ó ti sọdún èyí náà ò ní fọdún èyí ṣàṣemọ́ lágbọ́ lọ́wọ́ bá Mopélọ́lá ìgbà alẹ́ rẹ̀ èlé ni o àwọlé rẹ̀ èlé ni kò wá tí bó ṣe lè pẹ́lẹ́ ayé tó nítànà wò sàárè ọmọ ẹni ẹlẹ́ni ò nígbàdé rẹ̀ ṣe lágbọ́ lọ́wọ́ bá aya Babátúndé Mọ́lùgà mọ́dá gọ̀jọ́gọ̀jọ́ Adérónkẹ́ o Kíkẹ́ lọ́mọ o orí ṣe bójoojúmọ́ tá a bá jí sáyé làákú sọdún aláìní jí sáyé mọ́ ọbẹ̀ Elédùmarè ò ní jẹ́ orí mo lólólẹ̀ yí gbó olólẹ̀ yí pẹ́ torí pẹ́pẹ́pẹ́ lòún ṣe ilé àárọ̀ àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ tẹ̀ náà màmá Daniel Abolúwa ti fẹ́ mọ́dá gọ̀jọ́gọ̀jọ́ màmá Dárẹ̀nù bá ń kọ́lé onífojú sunkún ọmọ lápọ̀ lọ́wọ́n bá Kíkẹ́ lọ́mọ ẹrù tàbí àmọ́ kì í sún ọmọ nígbèká ọmọlé ìṣù ọmọ àbọ̀ jìnnà fún ọjẹ́ ní ẹlẹ́ ẹlẹ́ni onígbàṣe rẹ́ṣẹ́ Mopélọ́lá ilé onílé ọ̀nà onínà kó wá pẹ́ nílé ayé kojú ran bàbá tó bí ọ lọ kó pẹ́ nílé ayé kojú ran yeye tó bí ọ lọ o ọdún kò mọ̀ nílé ká má ràn mo bì látẹ ọdọọdún ló mọ wà ọdọọdún ló mọ bẹ́ẹ̀ ó mọ bẹ́ẹ̀ ní ìran bẹ́ẹ̀ ní fẹ́sù àtẹ́lẹsẹ̀ àdẹ̀sí mọ́ bẹ́ẹ̀ náwó lágbọ́ lọ́hùn ọba ilé onílé ọ̀nà onínà o ilé rẹ̀ ò mọ̀ nídìílé onílé Mopélọ́lá ọkọ rẹ̀ ò ní dọ́gbọ́ ọlọ́kọ àwọn ọmọ rẹ̀ ò ní dọ́mọ ọlọ́mọ ó wá ní kùlì kó bá wọn jíjó yàláyé tó wá ọmọ wọn lùsì Èkìtì mọ́ dá gọ̀jọ́gọ̀jọ́ aya wọn níjẹ̀bú-Ilé aya wọn níjẹ̀bú-Ilé aya Babátúndé Mọ́lùgà aya Ìjẹ̀bú ọmọ eré ni wá bóun Jẹ̀bú yóò wí ní ẹni wí ní àní bóun Jẹ̀bú yóò wí ní ẹni wí ní bódẹ̀hùn Jẹ̀bú yóò fẹ́ ní rẹ̀ tó kù sọdún Agẹmọ ńlẹ̀ aya ọmọ Alágẹmọ abidóhùn ni kò mọ̀ kú sẹ́ni tó mégún ọgbó bàrà rí ìbàrà ló mégún ọgbó rẹ̀ mọ́ nínú ilé àwọn ọkọ rẹ̀ wẹ̀só èmi sẹ̀wẹ̀ sókè tó wọnú ilé àwọn ọkọ rẹ̀ àwọn lọmọ mo rẹ́jẹ mọ́ roko ìgbọ́ roko tán ẹyẹ ti fò lọ nínú ilé àwọn ọkọ rẹ̀ àwọn lọmọ ọ̀sẹ̀ ni ọ̀yọ̀hún yọ ọ̀yọ̀yọ̀ mọ́mọ̀yọmọ ọ̀yọ̀yọ̀ mọ́mọ̀yọmọ òun ṣe ni ò lè pa ni mẹ́bí Jẹ̀bú ló kọ́ná dọ́là kóyìnbó tó dé ìyẹn nílé àwọn ọkọ rẹ̀ ìgbò òyìnbó lè lówó ọ̀hún pọ̀ jọjọ ló wá dòwó ẹrú ló dòwó ọmọ lọ́fí láwọn lọmọ lówó ṣẹ̀ǹbáyé kékeré Jẹ̀bú owó àgbà Jẹ̀bú owó dúdú Jẹ̀bú owó pupa Jẹ̀bú owó ni ìtọ̀ Jẹ̀bú owó ni kẹ̀lẹ̀bẹ̀ Jẹ̀bú owó ni gbogbo Jẹ̀bú tẹ̀mí mọ̀ ní mọ́ lówó lọ́wọ́ Mopélọ́lá o
mo ti sọdún èyí náà ò nífẹ̀ẹ́ yìí ṣàṣe mọ́ lónìí mo rí bá lọ́wọ́ àwọn ọkọ rẹ̀ ó ti yá mo fẹ́ wọ pálọ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ lọ ńlẹ́ ọmọ wọn Lùsì Èkìtì ọmọ wọn Lùsì Èkìtì mo ní só ti yá kí mo wọ pálọ̀ àwọn bàbá rẹ̀ lọ wá wá kan fìdílé o ńlẹ́ ọmọ wa ọmọ ẹkùn láàfin ọmọ wa ọmọ ẹkùn láàfin òbẹ́ni lórí ọyàn wa ó panijẹ òkú rẹ ní o kíkẹ́ lọmọ ṣe bílé bàbá rẹ ni ìwọ lọmọ apanajàre ọmọ òkú bàbá yèyé kejì òòṣà ọmọ òkú dẹdẹ lókè mọ̀rún òkú òdì o ọmọ àgbógbómọjà ògbómọ ní burúkú orí ọgbàràgàjà ọ̀run olórí ojú ní ẹ̀dùnbọ̀n kíkẹ́ lọmọ mebílé bàbá rẹ ni ayọ̀pọ̀yọ̀pọ̀ àkùn ẹrú ọmọ wa náà ibà ọmọ wa mẹ́bà sọ ni ọmọ ògbóhùlé ọwọ́ ànàjísùn róróró ọmọ alágbára jìgì ànàjísùn ọmọ amọ̀mọ̀ rúbọ kéye rẹ̀ adùpẹ́ àná kíkẹ́ lọmọ mo gbọ́ dídùn ẹnu mi ìwọ lọmọ afárapàfà ọ̀nà àfihàn ṣe dàpọ̀já kíkẹ́ lọmọ mebílé bàbá rẹ ni ọmọ olókè màlété ọmọ olókè màlété òkè kì í wó gbérí kó dàbí ẹyẹ láéláé nínú ilé àwọn bàbá rẹ ọmọ wa ló mọ̀ wá ọmọ wa ló mọ̀ wá ń pé lọ́lá ọmọ wa ló mọ̀ wá èjì jẹran sí ọmọ wa ló mọ̀ wá o èjì jẹran ìgbàrà ẹkùn ọmọ aláyé gbẹ̀dẹ̀kẹ̀ bí ẹni ńlá ni ọmọ ẹ̀jì méjèèjì ọ̀dìgìn kọ́ ọba dàfin kí ló wá wí ọmọ ẹ̀ pàtó ọ̀bọ ní fún ọmọ ẹkún sùn burú adé mo gbọ́ dídùn ẹnu mi ọmọ akọ́lé àjòjì ọ̀wẹ́sẹ̀ àjòjì kájòjì kéwẹ́sẹ̀ àjòjì kájòjì kéwẹ́sẹ̀ yóò dẹni ẹbọ nílé bàbá tó bí ọlọ́mọ ọ̀ká ẹ̀ o. mo pẹ́ lọ́lá lónìí mo rí bá lọ́wọ́ àwọn bàbá tó bí ọlọ́mọ ó ti sọdún èyí náà òun mọ̀ ní fọdún èyí ṣàṣemọ́ lágbọ́ lọ́wọ́n bá. Mrs. Fọlákẹ́ Ládàpọ̀ ló ní wá ṣe léyìí fún ọ. bọ́bá wá níta ló kọrin ewì sí ọ létí èmi ni Muyinatu Akéwì tí wọ́n wí Ìjẹ̀ṣà òṣèré